dójú ẹ̀ o adájọ́ ti ní kí Portable máa lọ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n náà. ìlẹ̀kẹ̀ májà lé májà òde ibì kan ni ó já sí. ó ti padà já sọ́gbà ẹ̀wọ̀n Òkè Kúrá nílọrin fún ìlúmọ̀ọ́ká ọ̀dọ́mọkùnrin olórin hip hop nì Habib Òkìkíọlá Badmus tí gbogbo èèyàn mọ̀ sí Portable ọmọ Ọlálọ́mí. lẹ́yìn ìjókòó-gbẹ́jọ́ tí ilé-ẹjọ́ upper court Ìlọrin jókòó ní ọjọ́ ajé Monday ọjọ́ 14 oṣù kẹrin ọdún yìí lórí ẹ̀sùn tí àgbà òjìní eléré fújì nì Alhaji King Dr. Saheed Òṣùpá fi kàn án pé Portable ń dúnkokò mọ́ àlàáfíà òun, ó ló ń ba orúkọ òun jẹ́, ó ń tàbùkù òun kiri, ó sì tún ń domi àlàáfíà ìlú rú àti àwọn ẹ̀sùn míì bẹ́ẹ̀ ni adájọ́ ti ní Portable jẹ̀bi, àmọ́ òun gba ẹ̀bẹ̀ béèlì rẹ̀ pẹ̀lú mílíọ̀nù náírà kan àti onídùúró méjì ní iye kan náà. kọ́kọ́rọ́ kan tó wá bẹ̀yìn ajá ọ̀rọ̀ náà jẹ́ fún Portable olórin ní ti onídùúró méjì ọ̀hún tí wọ́n ní ẹni àkọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ alága tàbí akọ̀wé ẹgbẹ́ òǹkọrin lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí tí ẹnì kejì sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ogún ìní ní agbègbè tí ìjọba ṣe lọ́jọ̀ ìyẹn Government Reserve Area GRA tó sì ní ìwé ẹ̀rí C of O lọ́wọ́ nílùú Ìlọrin bẹ̀. ṣùgbọ́n látàrí pé Portable kò rẹ́ni dúró fún un, adájọ́ ní kí ó sì máa lọ gbafẹ́rẹ́ ọgbà ẹ̀wọ̀n ìtúnirọ̀ Òkè Kúrá sára náà títí tí yóò fi rí àwọn onídùúró náà. tẹ́ ò bá gbàgbé pé ọjọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù kẹrin ọdún yìí ni ariwo gbalẹ̀ pé àwọn ọlọ́pàá mú Portable lọ. lẹ́yìn náà ni iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara kéde pé ẹ̀sùn petition tí Saheed Òṣùpá kọ mọ́ Portable làwọn ṣe gbé. báyìí ṣá o Portable ti ń gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n.